dáko nílùú rẹ̀ kí ni Yorùbá kan wá lọ bẹ̀ kó lè máa fọ oko náà tu ṣé Yorùbá náà ó mórí rẹ̀ délé sá. bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá wo gbogbo ẹ̀yà láyé ẹ̀yà tó gba àlejò mọ́ra jù òun náà ni Yorùbá. ìfẹ́ tá a ní sí àlejò ó pọ̀ ju èyí tá a ní síra wa lọ. ẹ wo bí tíyà ti ń jẹ wá báyìí. gbogbo àwọn tá a gbà tá a fún wọn lẹ̀ ẹ máa ṣe lé ẹ máa ṣe léyìí wọ́n ti wá ríra wọn nídìí ọmọ onílẹ̀ nílé àwọn tó nílùú. wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ṣe ń tọ́lọ́hùn fẹ́ nílẹ̀ Yorùbá. ṣé bá ti máa wòran rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba olùṣọ́ àgbà. Ìṣọ́ Ọlọ́run tí ń bẹ láàárọ̀, èyí tó wà lọ́sàn-án, pẹ̀lú tìrọ̀lẹ́ àtàlẹ́ àtọ̀gànjọ́ òru. Ọlọ́run mọ́sà fi dáàbò rẹ̀ bò wá ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn agbègbè tó kù. Ẹ̀yin ọmọ ìyá mi ilẹ̀ Yorùbá, afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ. Afẹ́fẹ́ mà fẹ́, afẹ́fẹ́ tó fẹ́ yìí fùrọ̀ adìẹ la fi rí o. Lórí ọ̀rọ̀ àwọn ará Òkè Ọya, lórí ọ̀rọ̀ àwọn ará Òkè Ọya, lórí èròǹgbà wọn, lórí kíyàn ó mú nílẹ̀ Yorùbá. Àṣírí alábòsí kì í pẹ́ tù. Béèyàn bá ti ń ṣàbòsí tí ń mú jẹ, bó bá dijọ́ kan Ọlọ́run ó padà wá túnà àbòsí náà. Òun lèyí tọ́lọ́run túnà àbòsí wọn yìí. Ẹ̀yin ọmọ ìyá mi ilẹ̀ Yorùbá, wọ́n ti ń ṣàbòsí bọ̀ ọjọ́ ti pẹ́. Al-Qur'ani sì sọ fún aṣáájú ẹ̀dá Muhammad. Al-Qur'ani ní wala yasidu salimina illa khasara. Tó bá kujọ́ kan tálábòsí ó jèrè, Ọlọ́run ló fò lọ́rọ̀ rẹ̀ ó padà já sí. Alábòsí a máa kọ́lé, alábòsí a sì máa bímọ, àtúbọ̀tán alábòsí ni ò ní dáa. Àbòsí wọn tí wọ́n ń ṣe fún wa lọ́jọ́ tó ti pẹ́, àṣírí rẹ̀ ló tú yìí. Àṣírí àbòsí wọn ló tú yìí, tó túnà èròǹgbà wọn fún wa nílẹ̀ Yorùbá. Ó jẹ́ àmọ́ bí irú èròǹgbà tí wọ́n ń gbà sí wa nílẹ̀ Yorùbá lórí kíyàn ó mú lọ́dọ̀ wa. Ẹ̀yin ọmọ ìyá mi ilẹ̀ Yorùbá, ẹ mà jẹ́ àwòye sí ọ̀rọ̀ àwọn Fúlàní ajínigbé yìí. Àdàmàálù wọnú oko wa kí wọ́n sì bà gbogbo ẹ̀ jẹ́. Wọ́n tún ń fipá bá obìnrin wa lò pọ̀ lọ́nà àìtọ́. Wọ́n á jí àwọn ọmọ Yorùbá gbé, wọ́n tún ní wọ́n wá fowó gbà wọ́n. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ṣé bá ṣe máa bá lọ rèé? Ẹ̀yin ọmọ ìyá mi ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kíyèsára lórí ìwà tí àwọn Fúlàní yìí ń wù. Wọn ò ṣẹ̀ṣẹ̀ máa bá wa gbé. Àwọn Fúlàní yìí ò ṣẹ̀ṣẹ̀ máa bá wa gbé. Wọ́n ti ń gbé ilẹ̀ Yorùbá ti pẹ́. Ó ṣe wá di lónìí tí wọ́n wá ya wèrè mọ́ wa lọ́wọ́. Ó ṣe wá di lónìí tí wọ́n wá kún fún ìwà àbàjẹ́ tó gba ilé tó sì gbòkó báyìí. Tí wọ́n wá yíwà padà, tí wọ́n wá da pààyàn, tí wọ́n da jínigbé, tí wọ́n dẹ̀ ti ń fipá bóbìnrin lò pọ̀. Gbogbo ẹ̀yin náà ẹ múra o. Fúlàní ọwọ́ à ń bẹ̀ tó ti múra mọ́. Wàláyé ìjà ọtí tọ́ba ní pé màálù tọ́ba màálù ọmọ akú. Wàláyé gẹ́gẹ́ ilé ìkọlẹ̀ tó ọ̀dọ́n ọba ń gọ. Pátápátá. Ẹ̀yin náà ẹ múra kọ́ra ìbọ̀lá la. Ó yẹ ké sọ̀rọ̀ yìí. Abẹ́rẹ́ tó lókun dí lọ́rọ̀ wọn. Ó níbi tíṣẹ̀lẹ̀ yìí ti wá. Bí Yorùbá bá sì wòye dáadáa, wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn. Ojú sùnùkùn la fi wò ó. Má pa èèyàn mi. Yéé fẹ̀mí àwọn èèyàn mi ṣòfò. Ó ṣe wá di pé ẹ má kó oúnjẹ wọlé Yorùbá mọ́. Ara afẹ́fẹ́ tó fẹ́ nù. Má pa àwọn èèyàn mi. Má sì fi ẹ̀mí àwọn èèyàn mi ṣòfò. Ó ṣe wá di pé ẹ má kó oúnjẹ wọlé Yorùbá mọ́. Sáwọn Haúsá lè gbarú ẹ̀. Káwúsọ dáko nílùú rẹ̀ kí ni Yorùbá kan wá lọ bẹ̀ kó lè máa fọ oko náà tu ṣé Yorùbá náà ó mórí rẹ̀ délé sá. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá wo gbogbo ẹ̀yà láyé ẹ̀yà tó gba àlejò mọ́ra jù òun náà ni Yorùbá. Ìfẹ́ tá a ní sí àlejò ó pọ̀ ju èyí tá a ní síra wa lọ. Ẹ wo bí tíyà ti ń jẹ wá báyìí. Gbogbo àwọn tá a gbà tá a fún wọn lẹ̀ ẹ máa ṣe lé ẹ máa ṣe léyìí.
wọ́n ti wá ríra wọn nídìí ọmọ onílẹ̀ nílé àwọn tó nílùú wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ṣe ń tọ́lọ́hùn fẹ́ nílẹ̀ Yorùbá ṣé bá ti máa wòran rẹ̀ wọ́n sì dóúnjẹ náà dúró ṣe wá ti lérògbà wọn báyìí ṣe ti rí èròǹgbà wọn tí wọ́n fi ń da màálù wọnú oko olóko nílẹ̀ Yorùbá gbogbo ètò agriculture kó má bàa dìde nílẹ̀ Yorùbá gbogbo ètò nǹkan ọ̀gbìn ilẹ̀ Yorùbá kó má bàa gbẹ́nu òkè àbí bẹ́yẹn bá gbé oko yóò retí ìgbà tí nǹkan náà ó wù tí ó kó wá gbòòrò wá tà oko tá a gbìn tí èdébì kan tá a da màálù wọbẹ̀ àyípa àti ba oko náà jẹ́ wọ́n dẹ̀ ti ń ṣe nǹkan yìí bọ̀ ọjọ́ ti pẹ́ tá a fura ìwà tí wọ́n ń wù yìí ìwà ọ̀bàyéjẹ́ gbáà ni wọ́n tún wá kóra wọn jọ pé wọn ò gbọ́dọ̀ kó oúnjẹ wálẹ̀ Yorùbá mọ́ ẹ wá rí báyìí ẹ̀yin Yorùbá ọ̀rọ̀ yìí mà gbà fura ọ̀rọ̀ yìí gbà fura ó sì gba èrò torí pé èròǹgbà wọn ni pé báwọn bá ba gbogbo agriculture ilẹ̀ Yorùbá jẹ́ báwọn bá wá fẹ́ bá yín jà àwọn ò mú oúnjẹ dání gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tí bàbá wa Awólọ́wọ̀ kọ́ wọn wípé ń bá yẹn jà ó sì tún fún lóúnjẹ ọ̀rọ̀ ọjọ́ kìíní àná wọ́n fẹ́ lò fẹ́yìn náà báyìí. má pa èèyàn mi ó fẹ̀mí àwọn èèyàn mi ṣòfò ó ṣe wá di pé ẹ má kó oúnjẹ wá mọ́. bá a bá mójútó ọ̀rọ̀ yìí ibi tẹ́ ẹ̀rọ pọ̀rọ̀ yìí ó padà wá dá sí ní ó padà wá dá sí bí wọn bá tiẹ̀ kó oúnjẹ wá sílẹ̀ Yorùbá mọ́ èèyàn ò dùn mí wàláì kò dùn mí bí wọn bá kó oúnjẹ wá sílẹ̀ Yorùbá mọ́ wàláì kò dùn mí wàláì kò dùn mí fọlọ́hún ò ṣe fáwa náà ni Ọlọ́run ṣe fáwa náà kódà èyí tọ́lọ́run ṣe fún wa ó fẹ́ dáa ju tiwọn lọ ilẹ̀ tiwọn ò nídìí fertilizer bá a bá gbin nǹkan sí yóò wù yóò sì yọ ọmọ bọ̀ọ̀kù Òkè Ọya tí wọ́n fi ń fi oúnjẹ ṣakọ́ sí àwa nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tó ṣe pé àwọn aṣáájú Yorùbá ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú báyìí kẹ́ ẹ sì máa kéni wọ́n wá bí ilé rẹ̀ pé kí ní ń pa yín lẹ́kún kẹ́ ẹ lẹ́ẹ̀ ti ba yí ọ̀la àwọn èèyàn yín jẹ́ ẹ ti ba yí ọ̀la wọn jẹ́ Haúsá ni wọ́n mọ̀ kó ń jẹ wá láàrin bí ọjọ́ mélòó kan gbogbo ilẹ̀ Yorùbá sì mì tìtìtìtìtì la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam nílùú tó ní gbogbo nǹkan nílùú tí ilẹ̀ ẹ̀bẹ̀ dájú lẹ́ tí wọ́n lọ báwọn ọ̀gbá mójútó ọ̀rọ̀ oko wọn lọ́hùn bóun ni wọ́n ti máa kó wálẹ̀ tiwa. àmọ́ àwọn aṣáájú tá a nílẹ̀ Yorùbá àwọn aṣáájú burúkú àwọn aṣáájú rádaràda àwọn aṣáájú tàtúbọ̀tán wò ní dà àwọn gómìnà náà àti gómìnà tòní gbogbo ọ̀rọ̀ agriculture ilẹ̀ Yorùbá wọ́n sì paná gbogbo ẹ̀ bọ́ bá ti débẹ̀ báyìí ọ̀nà tí wọ́n gbà kówó tiwọn tí wọ́n gbà kú òun bẹ̀ ni gbogbo nǹkan ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá wọ́n sì gba gbogbo ẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ni mò ń bá wí. ọdọọdún ni federal government ní bọ́jẹ̀tì owó lórí ọ̀rọ̀ agriculture àwọn ará Òkè Ọya wọ́n mú tiwọn wọ́n lò dáadáa èyí tí wọ́n pín fún yín ilẹ̀ Yorùbá kí lẹ fi ṣe ebe ẹ pín mọ́ra yín lọ́wọ́ ni bí wọ́n kàdà wá ẹ pín mọ́ra yín lọ́wọ́ bí wọ́n kó fertilizer wá ẹ pín mọ́ra yín lọ́wọ́ èmi ò rí tí wọ́n fẹ́ kó wá tẹ̀ ní pín mọ́ra yín lọ́wọ́ èyí olóṣèlú wọ̀nyí ẹ wo ẹ rí bí ẹ bá dé wọ́n ní wọ́n sí oúnjẹ mókè Ọya wọn má kó wá mọ́ láàrin bí ọ̀sẹ̀ kan náà gbogbo ilẹ̀ Yorùbá dẹ̀ mì tìtìtìtì la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam àṣà lóúnjẹ àṣà Hausa ní fìdí wọn láti dọ́ yìí àṣà Hausa ní fún wa lóúnjẹ ká ń jẹ kí wá ní fàárí yìí kí ní fàárí yìí lórí ipò tẹ́wà wàláì kí ní fàárí yìí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ni mò ń bá wí ráìsì ti yín dà ráìsì ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá dà ìjọba ànálẹ́kọ̀ọ́ òun ló ń gbé ráìsì ó kú òlẹ́kọ̀ọ́ lọ kẹ́bì ó rè gbé ráìsì Lẹ́kì ráìsì àbí kí ni wọ́n á pè bí Lẹ́kì ráìsì ni bí Lẹ́kì ráìsì ni. ráìsì náà jáde gbogbo wa náà là ń dunnú pé kò ti bẹ̀rẹ̀ sí í ṣe ráìsì àṣé lórí irọ́ ni àrí ráìsì náà máa ń ta ráìsì náà ò sí ń ta mọ́ bí ò tiẹ̀ dùn à ń fìfẹ́ jẹ bí ò dùn à ń fi ìfẹ́ jẹ pàwa náà lálẹ́lẹ́yìí ráìsì náà ò á dà mọ́ ìjọba Èkó ráìsì tẹ́ gbé fún alánà tẹ́ fi tù á lójú dà àrímọ́ Ògùn state tí ó gbóòlì ọ̀fadà pátá làwọn ti tà fáwọn tí wọ́n fẹ́ ra lé àwọn ẹlẹ́stéètì ni wọ́n tà fún nígbà Haúsá lòun ò kó ráìsì tó ń wá mọ́ tí ò kó oúnjẹ tiẹ̀ wá mọ́ ẹ̀rẹ̀ máa jẹ lé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí gbogbo ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà
gbogbo gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà a ní kankan tá à ń ṣe jáde lọ́rọ̀ agriculture àfi káre rà nígbà táwọn Haúsá yìí ti sọ wa pé tó àwọn gómìnà wo oníranù ni wọ́n àwọn aṣáájú wa alábòsí ni wọ́n tí wọ́n jẹ ni wọ́n mọ̀ nítawọn náà ti fẹ́ ṣe wọ́n ti fi hàn yín báyìí wàláì wọ́n ti fi hàn yín ṣé bá ti máa bá lọ rèé ẹ dórí ipò tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kówó lẹ́nu ìgbà tẹ́ ẹ dórí ipò ẹ ti mọ iye bílíọ̀nù tó ti wà lákàntì yín ẹ fẹ́ kówó ìrọ̀rùn ni ṣé kówó ìrọ̀rùn ni àwọn tí wọ́n wà ń bẹ̀ lánàá tí wọ́n lò jọba àtàná wọ́n padà kú òun bẹ̀ ni wọn ò mú nǹkan kan lọ wọ́n kú ò láyé láì mú nǹkan kan kú òun bẹ̀ ẹ̀yin náà kú ò láyé láì ní mú nǹkan kan kú òun bẹ̀ bàbá wa Awólọ́wọ̀ nígbà wọ́n ń ṣèjọba àtàná owó nǹkan ọ̀gbìn yìí ni wọ́n fi kọ́ Cocoa House tó wà ń Ìbàdàn pápá àṣẹrẹ Liberty Stadium tó wà ń Ìbàdàn owó nǹkan ọ̀gbìn yìí ni First Television l'Africa ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ sọ̀kalẹ̀ sí NTA owó agriculture yìí náà mà ní ó sì dẹ́pà wà tá a ṣáájú lánàá àwa náà látún wá ń dórẹ̀yìn lónìí ó yẹ kí sára ọmọ Yorùbá ẹ̀ ronú níjọ́ wọ́n ti ń pẹ́ Yorùbá ronú Yorùbá ò ronú rí wàláhì ronú torí pé bá a bá ronú ó yẹ kí ìgbésí ayé wo lè sún sókè jù báyìí lọ bá a bá ronú ó yẹ kí ìgbésí ayé wa kó lè dáa jù báyìí lọ àrònú ń táàdì òdì àgbẹ̀ ráìsì là ń gbé lárugẹ iṣu oníṣu là ń gbé lárugẹ pẹ̀tẹ́tò oní pẹ̀tẹ́tò là ń gbé lárugẹ tòmátò oní tòmátò là ń gbé lárugẹ gbogbo nǹkan tí wọ́n ilẹ̀ Haúsá náà ń là ń gbé lárugẹ tí wá dáa gbogbo ọjọ́ kìíní àná lẹ́ ń pariwo ya lórí ẹsẹ̀ cassava búrẹ́dì àárí cassava kankan tí ń jẹ́ búrẹ́dì àárí kankan èmi ò rí ń tẹ́ ẹ ṣe jáde báyìí ìjọba ló ṣe léyìí o láti pé gbogbo aráàlú ọ̀padà wàá máa rà àkúnlé ẹ̀ta fún alọ́fẹ̀ẹ́ ebó wọn láyìí rà lọ́wọ́ yín ẹ ṣe dáadáa nítorí àkèyà ọmọ yín ọjọ́ yín dé tán nítorí yín làwọn kan fi ń kú sórí ipò náà bẹ́yìn bá wá délé tẹ̀ ṣe dáadáa ẹ bàjá nílé mi ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá àtàwọn tàná àtàwọn tòní ẹ ṣe dáadáa wàláhì ẹ ṣe dáadáa gbogbo tí ó bá benefit táwọn aráàlú ó benefit ń bẹ̀rẹ̀ níṣe èyí dáàdi owó tó gbà ẹ tún fún látara aráàlú ìyẹn òfin yẹn lẹ̀ gbé jáde òfin táráàlú ó benefit ń bẹ̀ ẹ kì í gbé jáde o tó sì dá bẹ́ẹ̀ allocation ti ń jáde lórí ọ̀rọ̀ agriculture lọ́dọọdún Òkè Ọya ní benefit ẹ̀ ju èyí tí wọ́n pín fẹ́yìn ńlẹ̀ Yorùbá ń da níbo lẹ kó sí màálù là ń gbé lárugẹ báwùsọ̀ ọ̀bá tí ìkẹran ti ẹ̀dẹ́ ńdọ́ọdún léyà àti ìrẹ́rẹ́ra báwùsọ̀ tí ìkẹran ti ẹ̀dẹ́ lọ́dún léyà àti ìrẹ́rẹ́ra bá a fẹ́ sòkú ẹran wọn ni bá a fẹ́ kó ma ẹran wọn ni kí lọ wà dé ìbáwọn Awólọ́wọ̀ náà ṣètò ọ̀rọ̀ màálù kalẹ̀ wọn tó fìjọba alẹ̀ ẹ sì débẹ̀ ẹ sì gba gbogbo ẹ̀ jẹ́ wàlẹ́ àtúbọ̀tán yìí ò ní dá gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà ẹ ṣe dáadáa àtàwọn àtàná àtàwọn tòní gbogbo yìí ò ṣe dáadáa ìwà abú lẹ́wù ìwà tó ọ̀dá lẹ́wù ìwà àdánù lẹ́wù tó ṣe pé Ọlọ́run ò sì lè foríjì yín àfi tẹ́ ẹ bá lọ túbá tẹ́ ẹ bá sì padà ṣàtúnṣe lórí ẹ̀. nígbà tá àti ìrẹ́po ṣebí iṣẹ́ àgbẹ̀ là ń ṣe nígbà lọ ilé ìwé ń dọ̀hún àná orin tá a kọ lórí line lórí assembly ń dọ́nà lọ́hùn. nígbà táwọn tíṣà olóòótọ́ ọ̀rọ̀ ń bẹ láyé àwọn tíṣà tí kì í parọ́ fún yàn wọ́n ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè ìwé kíkọ́ aláìsọ́kọ́ àtàdákè pé gbogbo ẹ̀ lẹ ti bàjẹ́ lónìí bẹ́ẹ̀ bá lọ yunifásitì tẹ́ ẹ dí ẹ̀ka tí wọ́n ti ń kọ́ ọ̀rọ̀ agriculture ẹ̀ ní bọ́ọ̀mọ́ ń bẹ̀ kò sẹ́ni tó fẹ́ kọ́ máa tiẹ̀ ń gbìn nǹkan ọ̀gbìn àwọn tí wọ́n wá ń kó nǹkan ọ̀gbìn tí wọ́n wá láwọn òkò wá mọ́ ẹ̀ wá ń sá kíjokíjo Yorùbá ẹ̀rọ̀nù ìyẹn ń bọ̀ bẹ́ẹ̀ bá sọ́ra ayé ìyẹn ń bọ̀ wàláhì ìyẹn ń bọ̀ wàláhì ìyẹn ń bọ̀ bí ìyẹn bá sì lè jà wá ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin aṣáájú ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin olóṣèlú pátá wàláhì Ọlọ́run ò ní foríjì yín Ọlọ́run ò ní dáríjì yín o èmi ò sì fẹ́ mọ̀nà tẹ́ ẹ fẹ́ gbègbà tẹ́ ẹ fẹ́ fi bọ́nù ìyá Ọlọ́run tìrantìran lẹ́ẹ̀tì jẹ́ bí ìyẹn bá ilé múlẹ̀ Yorùbá sáà ní tiwa ní àní tiwa Commission of Agriculture tẹ́ ẹ yàn fúnjọba ọdún mẹ́rin kí ni wọ́n wá ń ṣe kí lè yàn wọ́n fún kí ni wọ́n ń commission gbogbo ẹ̀yin commissioner náà rí nǹkan kan sí
ẹ̀rí kẹ̀kẹ́ ẹ̀rí lẹ́gbọ̀n ṣe pé ilẹ̀ Yorùbá wọ́n gbé orí fúnrù ni ẹ̀tọ́ lọ rí di báńkà ẹ̀tọ́ lọ sàkáǹtì tẹ́fi síbi tẹ́ commissioner of agriculture bóun ló ṣe fẹ́ dàmà bóun ló ṣe fẹ́ máa tí ó ṣe ń bẹ̀ sẹ́wọ̀n ìwé ni wọ́n kà ń bẹ̀. Ó yẹ àrònú ìran Yorùbá àrònú òjì amabi adé lónìí ó dẹ̀ yẹ sọ́ra wa nítorí pé báyìí bá ṣe tá àti lọ ọ̀run àwọn kan ṣe tá àti dé àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń dé ni àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ń dé kí ni wọ́n fẹ́ bá ńlẹ̀ àwọn tí ṣẹ̀ṣẹ̀ ń dé kí ni wọ́n fẹ́ bá ńlẹ̀ níbo là ń bó lédè yìí lọ níbo là ń bálẹ̀ Yorùbá lọ níbo ni Yorùbá fẹ́ fẹnu ara rẹ̀ gúnlẹ̀ sí Fúlàní ń pa wá wọ́n ń pa àwọn èèyàn wa a lè rìn lójú ọ̀nà wọ́n kidnap wa ogun lèyí tí wọ́n kó wọlé yìí o ọ̀nà wo lágbàgbégbà àyàfi kí ìwà àjẹbánu yín kọ́kọ́kọ́ dúró kẹ́ẹ̀sì wá ṣàtúnṣe lórí bí nǹkan ọ̀gbìn ó ṣe gbéra òkè àwọn èèyàn ṣá jẹun a ní tòmátò kò jáde adílẹ̀ ráìsì àrígbè sówó ni ọ̀wá sí owó tẹ́ ẹ jókòó sí lọ́fíìsì yìí fówó bàbá yín ni owó bàbá yín kọ́ owó àpapọ̀ wa ni bẹ́ẹ̀ bá sì padà kú ń bẹ̀ fẹ́ fílẹ̀ náà ni àwọn tó jẹ́ lánàá náà padà fílẹ̀ ni ó sì mọ̀ yín bọ́rọ̀ bá dojúrú ní ìsìn tí wàhálà dé gbogbo yín lẹ ní pásítọ̀tì ìlú mi dání ẹ̀ ń sá lọ nu kò sì síbi ẹ̀ lè sá lọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ bá sá lọ kò ró dúró dè yín bẹ́ẹ̀ bá sá lọ kò ró dúró dè yín bẹ́ẹ̀ bá ti ń bọ́ọ̀lẹ̀ ní airport náà ni kò ró ọmọ mú yín àbí kọ́ máa lé yín padà sí Nàìjíríà Ọlọ́run wò yín gbogbo ìwà àbàjẹ́ yín tẹ́ ẹ ṣe lórílẹ̀‐èdè yìí gbogbo ẹ̀ lọ́lọ́run ti tú àṣírí yín báyìí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad ọ̀rọ̀ Ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad nípa àwọn àbòsí yín èyí tẹ́ ń ṣe ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ Ọlọ́run wa ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala yu'akhidhullahu nasa bisulmihim wala yu'akhidhullahu nasa bisulmihim ma taraka alayya min dabati ma taraka alayya min dabati ma taraka alayya min dabati. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad Ọlọ́run wa Ànábì máa sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ máa sọ fún àwọn tààrọ̀ sí máa sọ fún wọn máa jíṣẹ́ wa fún wọn. Wala yu'akhidhullahu nasa bisulmihi Ọlọ́run bí mo bá ṣe tá àti mú ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá tí mo bá ṣe tá àti mú yín pẹ̀lú àbòsí yín ta ni ó gbà yín lẹ̀ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà tí mo bá ṣe tá àti mú yín pẹ̀lú àbòsí yín ta ni ó gbà yín lẹ̀ alábòsí ni wàláì gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ fẹ́ràn wa wàláì ẹ fẹ́ràn wa lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti wá jẹ́ ká mọ̀ pé wàláì ẹ ń tẹ̀ wá ni gbogbo ń tẹ́ ń sọ fún wa kẹ́ ẹ tó wọlé lórí irọ́ ni gbogbo ẹ̀ gbogbo ń tẹ́ ń sọ fún wa kẹ́ ẹ tó wọlé lórí irọ́ ni kí wàá ní èso rọ́ńbẹ̀ láti bí ọdún méjì tẹ́ ẹ ti débẹ̀ ẹ tọ́ka sí nǹkan ẹyọ kan tẹ́ ẹ ní ti láti yọrí bẹ́ẹ̀ bá gbé ráìsì tẹ́ ẹ gbé ẹ̀wà tẹ́ ẹ gbé su sáfẹ́ rà lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ yín ni ẹ bá fowó rà lọ́dọ̀ yín ni ẹ rántí ìjọkan tọ́lọ̀ wọn ni wọ́n lè mú yín wá kí lè fẹ́ sọ fọ́lọ́hùn kí lè fẹ́ sọ fọ́lọ́hùn gbogbo ẹ̀ ló dorí kodò yìí bàbá wa ṣáájú Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ sọ̀rọ̀ aṣáájú Yorùbá lẹ́mọ̀ jẹ́ kì í máa ṣaṣáájú Haúsá wọ́n ń pa àwọn èèyàn yín nígbà tí kò tí ì dánwò yín tẹ́ẹ̀tì mú federal lókè bí nǹkan kan bá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ sọ̀rọ̀ àgbọ́kẹ́ sọ̀rọ̀ látijọ́ yìí lórí Òkè Ògùn àgbọ́kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Bàràpá àgbọ́kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yewa sọ nǹkan ká mọ̀ dákẹ́mọ̀ ni ẹ̀rí bí ẹ wà wá lọ wọ́n gbé AK-47 fáwọn ọmọ wọn AK-47 wọ́n gbé fáwọn ọmọ wọn wọ́n ní wọ́n máa fi pa àwọn àrùn àtẹ̀yìn wá lẹ́nu àti sọ̀rọ̀ ìyí gómìnà kan náà lanu gbàgà lẹ́nu ara rẹ̀ pé ó yẹ kí wọ́n máa gbé AK-47 dání kí wọ́n máa fi dáàbò bora wọn nílẹ̀ yìí àdẹ̀rí Yorùbá kankan tó sọ̀rọ̀ ọ̀nà owó wà ní wọn gbà ní ìyẹ̀wá jẹ́ ń bàbá lẹ́ni tí ó sọ̀rọ̀ kalẹ̀ irú gómìnà wọ́n máa ṣe pé ilẹ̀ ìṣẹ̀rí àná yẹ kí wọ́n gé orí ẹ̀ ní ó
yẹ kí wọ́n gé orí ẹ̀dàmú ni kí wọ́n mú Fúlàní ọjọ́ yọ̀ǹda AK-47 fún Fúlàní ó sì máa fi pa àwọn èèyàn káàkiri ẹbí Fúlàní ń gbọ́ ẹbọ́ pa wọn fi dàgbà màálù Fúlàní a máa lò mọ́ ni bàbá wa ṣáájú ibi ẹwà wa lọ rè o nígbà Buhari ń dùn nígbà tí ìjọba tó wà ń bẹ̀ lónìí tí wọ́n ń dùn lẹ́ẹ̀kínní tí wọ́n dùn lẹ́ẹ̀kejì wọ́n fi díẹ̀ nígbà tó bá dá sí lọ́mọ tó débẹ̀ ó débẹ̀ tá gbogbo àdéhùn ẹ̀rí ó ti yẹgbálẹ̀ ni ó yẹgbálẹ̀ ṣébi ẹ tún fẹ́ kó wa lọ rè á lọ́mọ òyìnbí ẹ tún kó wa lọ ìyàwó ọlọ́bẹ̀ mọ́ àlọ́ mọ́ àlọ́ sọ́dọ̀ àwọn apààyàn mọ́ bàbá tiẹ̀ jẹ́ bá àti ìrí jẹ dáadáa bá àti ìrí mu dáadáa ọkàn wa ti balẹ̀ pa ń ríra wa ẹni ọba ti kú àárí mọ́ ẹni ọba ti kú àárí mọ́ ààrẹ ni ọba ti kú mọ́ bàbá wa ṣáájú ẹ sọ̀rọ̀ sókè àgbọ́rọ̀ yín láti gbọ́ ìkẹ́ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn apààyàn Fúlàní yìí bẹ́ẹ̀ bá àṣẹ ń gbọ́ fèrèfèrè bó bá tẹ̀lé pẹ́yìn náà ní ipò ààrẹ ọ̀wà kàn lọ́la ṣé kí wọ́n ti pa àwọn èèyàn yín tán ni bó bá ti pẹ́yìn náà ní ipò ààrẹ ọ̀padà wà kàn lọ́la ṣé wọ́n ti pa àwọn èèyàn yín tán wọ́n kẹ́ ẹ tó débẹ̀ ni ẹ sọ̀rọ̀ sókè o ibi ẹwà wá lọ́rẹ́ o ẹ̀yin lẹ́ni àdìbò wà fún wọn ṣé tí wọ́n fi san wá lẹ́sàn náà ní kí wọ́n máa pa wá ẹ bẹ̀rù Ọlọ́run walakin yu'akhiru ila ajalin musamma Ọlọ́run gbogbo ntẹ́rì ti ń ránlẹ̀ yìí gbogbo dákẹ́ táwọn èèyàn dákẹ́ láti gbọ́ yìí Ọlọ́run ní básìkò bá tó wọ́n sọ̀rọ̀ àsìkò tí wàá tó kálukú ti ń sọ̀rọ̀ wàlẹ́ àwọn èèyàn ròyìn yín dáadáa gbà báwọn tí wọ́n wá ń jíṣẹ́ fún yín nínú ilé bá máa sọ pé wọ́n sọ̀rọ̀ yín dáadáa bàbá wa ṣáájú àwọn èèyàn sọ̀rọ̀ yín dáadáa wọ́n sọ̀rọ̀ yín dáadáa lọ túbẹ̀ ṣe ìdí ẹ bá kù sí ẹ̀rẹ̀ túbẹ̀ ṣe aṣáájú Yorùbá la mọ̀ yín sí ẹ̀rẹ̀ túbẹ̀ ṣe dìfẹ́ǹdì àwọn tẹ̀ ń ṣaṣáájú lé lórí. gbogbo ọmọ Yorùbá náà ti yọ kúrò ńṣẹ́ gbogbo ọmọ Yorùbá tí wọ́n ní ráǹkì tó dáa ni wọ́n ti yọ kúrò ńṣẹ́ náà ti kó àwọn ọmọ tiẹ̀ síbẹ̀ gbogbo ọmọ ló jáde ilé ìwé tán ni wọn ò rí ṣẹ̀ṣẹ̀ yìí tí bá sì wá máa bá lọ rèé bí ọba wulẹ̀ wò mú kálukú ọ máa lọ nígbà tó wà láyé Western region North region East region gbogbo kálukú ń ṣe tiẹ̀ bó ti tó àti bó ti yẹ tó bá ṣe pé bẹ́ẹ̀ náà láàdá padà sí tí gbogbo orí ó fi dìrọ̀rùn ẹjẹ́ á dá padà ábẹ̀ ẹran ti pé bẹ́ẹ̀ yìí bá ṣe tán àti lálẹ́ kìyàwó tẹ́ ẹ ti ń lọ àwọn kan ṣẹ̀ dé ni o àwọn kan ṣẹ̀ dé ni àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé yìí bò ni wọ́n ti fẹ́ lò gbèsè ayé tiwọn gbogbo ẹ̀ lẹ́pàdà wá jábọ̀ níwájú Ọlọ́run bó tilẹ̀ wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. walakin yu'akhiru ila ajalin musamma Ọlọ́run wa ṣáájú ẹ̀dá Muhammad gbogbo tí bá ń lọ́ra ńlẹ̀ tẹ́rí yẹn gbogbo dídákẹ́ tí àwọn èèyàn ń dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run ní fúngbà díẹ̀ ni àyíṣà ajaluhum lásìkò àti sọ̀rọ̀ bá tó àwọn èèyàn sọ̀rọ̀ ẹ tí ọ̀yẹ́ kí wọ́n bú wọ́n sọ̀rọ̀ sí gbogbo ẹ̀yin olóṣèlú lẹ Yorùbá ẹ̀rí bí ẹ bá yẹ́jẹ́ ẹ̀rí bí ẹ bá lẹ Yorùbá jẹ́dẹ́ nítorí àtijẹ́ tẹ̀yìn hàn ẹ sì bá lẹ Yorùbá jẹ́ agriculture ò dá lẹ Yorùbá àní màálù àní lùbọ́ lọ́dà àní ráìsì àlẹ́wà àlẹ́pà àní kankan epo náà ń jáde dáadáa gbogbo ọ̀pá kan wà nù bó lọ ni kò ṣe sóore gbogbo nta nílẹ̀ Yorùbá mélòó ló ṣèṣò rẹ̀ ẹ sọ fún wa ẹ wá bóde ká sọ bẹ́ẹ̀ bá ti gbówó dé bá ti lóun ó ṣe kankan ẹ gbowó lọ́wọ́ ẹ ní mọ̀rún tí ó padà bí lẹ́yìn ọ̀la Ọlọ́run ó bi ẹ̀yin náà léèrè gbogbo ẹ̀yin ládéládé orílẹ̀-èdè yìí Ọlọ́run ó bi yín léèrè ibi ẹ bálẹ̀ Yorùbá dé Ọlọ́run ó bi yín léèrè gbogbo yín kọ́ máa rókì nínú yín kọ́ máa rókì gbogbo àwọn èèyàn ti lajú gbogbo àwọn èèyàn ló ti máa ń tẹ́ ṣe ọ̀ṣọ́bọ̀ ń dàrẹ̀ mọ́ gbogbo ọ̀bọ ọbẹ̀ ló ti lajú ẹ bẹ̀rù Ọlọ́run ẹ tún àtúbọ̀tán yín ṣe torí pé ẹ bá kú ò láyé tán káwọn èèyàn ó lè bá a máa sọ dáadáa lẹ́yìn ìgbẹ́ bá lọ tán ààrẹ Gani Adams ààrẹ Kakanfò lẹ́yìn ò bá ló máa jẹ àwọn tó jẹ Kakanfò lé lórílẹ̀ o wọ́n ti ń pa wọ́n gbogbo iye wa ló ti túká gbogbo òkè ògùn ló ti dàrú ẹ wá ń sẹ́yìn Yorùbá náà tó bẹ̀rù náà ààrẹ wọn bọ́ wí Yorùbá tó bẹ̀rù wàláhì Yorùbá tó bẹ̀rù ọyẹ abẹ̀rù Yorùbá lọ́nà mẹ́sàn-án Yorùbá ní ọ̀yọ́ máa ń sọ àwọn bọ̀ lẹ́yìn rẹ̀ ò sì ní rí wọn bẹ̀ Yorùbá tó bẹ̀rù bí ẹni wèrè sì pàyà rẹ̀ ni ẹni wèrè pàyà rẹ̀ bọ́ bá rí mẹkáníìkì yọ ọ̀họ̀
yóò họ lọ̀rọ̀ tí ń bẹ ilẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá wo tàná nǹkan ó sì bàjẹ́ ẹ̀tẹ́nsà rẹ̀ lé lórí ni abẹ́ ẹ̀rù ogun bà yín ni àpè ẹ lọ jagun gbogbo àwọn Fúlàní tí wọ́n ní AK-47 lọ́wọ́ ẹ wọgbó lọ pẹ̀lú àwọn ọmọ ogun yín ẹ̀rìn máa gbé AK-47 ọwọ́ wọn. ìta àyàn yín Fúlàní nu o ilẹ̀ yóò gbọ́dọ̀ túká lórí yín o kò túká lórí àwọn Kakanfò àná bó bá túká lórí tẹ̀yìn náà tó òkò yọ wọ̀wé ìtàn ẹ tètè gbégbèsè tó dáa lórí ẹ̀ ẹ̀sùn ìpànìyàn kó dínkù tẹ́ bá wá lé gbogbo àwọn tí ń bẹ ń gbèríko tán tí gbogbo wọn wá sáwá gbòòrò tí Fúlàní gba gbogbo ògbèríko máa wá lọ́wọ́ tí wọ́n wá ṣe wa máa rìn sógun ò ti jà wá wàhálà ogun jà wá. ẹ bẹ̀rù Ọlọ́run wallahu yu'akhisullahu nasa bisulmi Ọlọ́run bí mo bá ṣe ṣe tán àti mú alábòsí má taraka alayya min daba ta ni ó gbà yín lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa rántí gbólóhùn náà ta ni ó gbà yín lẹ̀ ta ló fẹ́ gbà yín lẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ rántí gbólóhùn náà pé ta ni ó gbà yín lẹ̀ bẹ́ẹ̀ bá wá rẹ́nì kankan tí ó gbà yín lẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ sì ṣe yá ṣàtúnṣe sí ti ń bẹ́lẹ̀ ẹ ṣàtúnṣe sí ti ń bẹ́lẹ̀ yẹn dìde. Before last week Friday àwọn Yorùbá leaders wọ́n wá sílé mi báyìí wọ́n ní ààrẹ àsìkò tó o àwọn ò sọ pé àwọn fẹ́ jagun o àwọn ò dẹ̀ nógun dé o ṣùgbọ́n àwọn darandaran tó criminal wọ́n ti infiltrate gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ bíi tiẹ̀ lélẹ̀ kó gbogbo ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ aláàbò ilẹ̀ Yorùbá jọ wọ́n ní mo ní ó ṣe rìn yín dáadáa lára báyìí mo ní nǹkan tí mò ń sọ láti jọ́ yìí òun lẹ́sẹ̀ fẹ́ ṣe mo ní mi ìfẹ́ kẹ́ tì mí síwájú kẹ́ padà lẹ́yìn mi ọwọ́ gbogbo á ti wọ̀ báyìí mo ní ẹ fún mi lọ́jọ́ 4 mo ní màá ṣiṣẹ́ yẹn. Wágìlì kí ló ṣe ẹ́ ẹsẹ̀ ń ro ẹ́ pẹ̀lú ọjọ́ orí yìí bàbá ṣó dáa kẹ́ máa níwá lára. so bàbá tó ń jẹ́ Wákìlì ni gbogbo ayé ń wò lórí fídíò yìí so ó dẹ̀ jẹ́ bọ́yìn pretend nìyẹn bọ́dí màtá débẹ̀ láàárọ̀ ìdarí ó ń sàlọ́gàn ni wọ́n lè mú so bọ́dí láti gbà yẹn bọ́yìn pretend náà ni so ẹ ṣeun bóyá jẹ́ nìyẹn gbogbo àgbáyé o a máa lọ mú fún àwọn agbófinró báyìí. àwọn èèyàn tó ti kú nípasẹ̀ Wákìlì ní gbogbo Ìbàràpá méjèèjì tá a ti gba information ẹ̀tọ́ tó ti pa lórí pé kán fẹ́ kidnap wọn kẹ́lòmíì resist kidnap kan pa ó kéré jù láàrin bí ọdún 3 sẹ́yìn sí àti tó 25. torí Wákìlì tẹ́rí yẹn o kì í ṣẹran rírọ̀ o ó ń pretend ni o and àwọn ransom tó gbà àwọn tí Wákìlì ti gba ransom lọ́wọ́ ẹ̀ ní Ìbàràpá àti Òkè Ògùn wọn di less than 100. kò dẹ̀ sí Fúlàní tó ní màálù tó Wákìlì bó ṣe ń gba ransom yẹn ló fi ń ra màálù kún màálù. àní ibi tí Wákìlì wá ń gbé àwọn operation boss ẹ̀ẹ̀mejì wọ́n ti load mọ́tò bíi 12 wọ́n fẹ́ wọlé kán lọ gbé wọn rí gbé o. ó wá yà mí lẹ́nu tí commissioner of police Ọ̀yọ́ state wá ń portray bíi innocent person bẹ́ẹ̀ ń dárẹ̀ òyà báyìí o. and kátẹ̀ máa ti wá sọ èyí tó ti ṣe tipẹ́. ẹ bá wo àwọn villages tó wà ní Ayétẹ̀ Ìgangan àti Igbóọrà nínú àwọn abúlé tó wà mẹ́ táwọn èèyàn wọn àwọn Yorùbá ń gbé tó ń dá oko about 80 to 85 villages wọ́n ti sá kúrò lóko tó wọ́n lè dáko mọ́. àwọn tó dẹ̀ wà ń bẹ̀ yẹn ẹ̀gẹ́ ni wọ́n máa ń ṣe jù ẹ̀gẹ́ náà fi make owó wọ́n ti lé wọn kúrò lóko. ní Ìjẹrin ní abúlé Kájọlà àwọn tó ń dá oko lọ́wọ́ tó wà lóko àwọn ọmọ Wákìlì wọ́n dẹ̀ lọ bá wọn ṣá wọn ní àdá wọ́n rescue wọn wá sí gbòòrò láti wá treat wọn ni. ní Ìjẹfà ní Ayétẹ̀ Ìyéje ní Ayétẹ̀ arábìnrin kan ó ta ẹ̀gẹ́ mọ́tò kan 320,000 àwọn Wákìlì dẹ̀ lọ ka wọ́n rèpù ẹ̀ wọ́n dẹ̀ gba 320 yẹn. ọba Ayétẹ̀ wá pè àwọn ọmọ tó wà mẹ́yìn ó pe àwọn ọmọ tó wà mẹ́yìn tó jẹ́ tó mọ̀ nípa Wákìlì tó mọ̀ pẹ̀lú Wákìlì tó máa ń ṣiṣẹ́ burúkú yẹn pé kí ló yẹ tẹ́tí lọ rèpù ọmọ lóhùn tẹ́tí gba 320 ẹ̀rí bá dáwó yẹn padà wọ́n wá náà máa dáwó yẹn padà nígbà tó dijọ́ Friday wọ́n náà ò dá padà mọ́ wọ́n ní kí kábíyèsí ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Sẹ́ríkì Ìgangan tó kàn pariwo ìyẹn kan wà ń gbòòrò ni ìyẹn kan ṣe aláròbọ̀ ni Wákìlì gangan ni kingpin ni kidnappers and killing maiming and raping in that area. kò sí ọba tó wà ní Ìbàràpá tí ò bẹ̀rù Wákìlì ó dẹ̀ ní oògùn bí àrùn ní bọ́tẹ́ gbogbo nítorí tí ọlọ́pàá ń sọ yẹn wọ́n ń sọ nítorí pé ìjọba Fúlàní là ń ṣe lọ́wọ́ ni. dẹ́n gbọ́lẹ̀ ni pé 2 a.m. èèyàn 4 náà pa ní Ìdìyàn village èèyàn 4 náà lọ pa lóru èní. àbú ọmọ Wákìlì
òun ló lead operation yẹn èèyàn mẹ́rin náà pa wọ́n ṣá wọn pa ní nǹkan ìṣègùn náà fi pa wọ́n ṣe ń sin òkú wọn lọ́wọ́ ìjọba tó wà lẹ̀ yìí wọ́n fẹ́ lera mọ́ àwọn ìran wọn tó ń ṣèwà àbàjẹ́ ọlọ́pàá níra láti sọ̀kọ́ tó bá wù kò dẹ̀ sí ẹnìkan tó bí pàrẹ́ tó gbé lọ sí kọ̀ọ̀tàn tó jẹ́ fúlàní tó jẹ́ẹ̀lì níbẹ̀ yẹn rí wọ́n mú wọn ni àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn ló lọ hand over wákìlì fún wọn lọ́wọ́ bí hand over àwọn mẹ́ta tó jẹ́ suspect fún wọn nígbà tí èèyàn bá gbé criminal wá fún yín ẹ detain wọn ẹ wá ní àwọn criminal yẹn ẹ wá sọ wọn di innocent ẹ wá mú ẹni tó hand over criminal fún yín ẹ wá sọ di criminal àwọn ìwà yìí ń jẹ́ nǹkan tó ń bomi tútù sí wa lọ́kàn ní gbogbo lẹ Yorùbá ṣàṣà ní DPO tí OPC òun assist àwa wò pé sáwọn ọlọ́pàá tá assist ló ń sọ̀rọ̀ báyìí ní pé ọlọ́pàá ò ní ráì láti detain èèyàn tó bá suspect yẹn but statement tí àwọn Ọ̀yọ́ State Police Command wọ́n issue lánàá yẹn kò dára rárá fún àwọn forces tó bá fẹ́ reduce criminal nínú society àwọn forces tó bá fẹ́ encourage aráàlú láti bá wọn ṣiṣẹ́ tẹ́ bá wo statement yẹn that statement will encourage more criminals in our country. Statement yẹn ó máa jẹ́ kí àwọn criminal ní confidence pé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ìdí wọn. tẹ́ bá fẹ́ apprehend criminal anything can happen and gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ ní àárọ̀ yìí lórí nǹkan tó àwọn ọmọ tó lọ sí operation yẹn wọ́n ní àwọn ọmọ wákìlì tó wà lórí igi tó da ìbọn bu àwọn OPC tó wọ ìlú yẹn wọ́n ní wọ́n lé ní 200. gbogbo àwọn ọba tó wà ní Ìbàràpá ló mọ wákìlì pé criminal ni. gbogbo àwọn ọba tó wà ní Ìbàràpá ló mọ̀ pé ibi tí wákìlì bá wà ẹnìkan ò gbọdọ̀ débẹ̀ àfẹ̀jẹ̀wẹ̀ ni. iṣẹ́ ribiribi káwọn fìjìláńtì rẹ̀ pọ̀ sí lórí àwọn Fúlàní ẹ̀sìn yìí torí pé iná bá débẹ̀ ló mọ̀ àwọn tá a wọnú gbòǹdì la mọ iṣẹ́ tí a mọ ti ń ṣẹlẹ̀ ń bí agbọ́dọ̀ yìn wọ́n ká yìn wọ́n ká dẹ̀ gbósùbà fún wọn láti lè jẹ́ pé kí orí ẹni tó Yorùbá ní pé kúṣẹ́ òun ní móríyá kúṣẹ́ ní móríyá o gbogbo àwọn ọmọ Yorùbá ẹja ṣe ara lọ́kàn o ẹ mọ̀ jẹ́ káwọn Fúlàní ẹ̀sìn yìí kan gbẹ̀rẹ̀ bàbá lọ́wọ́ o this is our land ilẹ̀ bàbá lélẹ̀ náà kẹ́yẹ́ ká jókòó ká mọ sọ pé kíní kan ṣe kẹ́nìkan wá dé láti ibìkan kọ́ máa tó wáyé pé lùwọ́n náà ti ń ṣe kọ̀ọ̀kan wa bọ̀ nílẹ̀ bàbá wa lórí ilẹ̀ bàbá wa nípa ìgbàrú ẹ̀ rárá kò sí tọ́jọ́ anga ti jáde kí wọ́n jígìrì ká gbọ́ wọnú gbó tira wa ká mọ́ fàyè irú ẹ̀ lẹ̀. kí ìpànìyàn dákẹ́ ilẹ̀ Yorùbá orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ilẹ̀ Yorùbá nìkan ló lálàáfíà ilẹ̀ Yorùbá tó ti wá lálàáfíà náà ni ọ̀fẹ́ lálàáfíà mẹ́yìn àwọn èèyàn ò lè rìn lálẹ́ gbogbo àwọn tí ń bẹ l'Amẹ́ríkà lẹ̀rú ń bà wọ́n àti wálé kí wọ́n má bàa jẹ gbé gbogbo àwọn tí ń bẹ l'Amẹ́ríkà lẹ̀rú ń bà wọ́n àti wálé kí wọ́n má bàa jí wọn gbé nílẹ̀ bàbá wọn ọmọ ó tún lé òkè òkun láti wálé ó tún máa bà á lẹ́rù láti wá Nàìjíríà ó tún máa bà á lẹ́rù kó tún dé Nàìjíríà kó máa wo fẹ̀tòfẹ̀tò la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam níbo la fẹ́ bẹ́lẹ̀ yìí dá lórílẹ̀-èdè yìí. níjú àwọn àgbẹ̀ òkè ògùn tí wọ́n ti ń ké gbàjarè pé ẹ gbà wọ́n lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ń dẹran ẹjọ́kọ àwọn ẹ gbà wọ́n lẹ̀ bí wọ́n lọ fẹjọ́ sọ ọlọ́pàá ò ní wo bí wọ́n wà ọpẹ́lọpẹ́ Sunday Igboho tọ́lọ̀ ń gbé dìde ọpẹ́lọpẹ́ Sunday Igboho tọ́lọ̀ ń gbé dìde Ọlọ́run gbé dìde pé ọ̀rọ̀ yìí gbà wọ́n lẹ̀. ẹ lè wà lórí ilẹ̀ wa ń bí kọ́mọ jẹun pé kọ́mọ níta mú wa kí ni mo sọ fún yín ẹ kú lórí ilẹ̀ wa. Sẹ̀fínì. Naso. Sẹ́ríkì ẹgbọ́n mi dáadáa. Mo fún yín ní a week ogún mo fi búra fún yín. Lẹ́yìn ilé tí n bá padà mọ́ ajagun pẹ̀lú yín. Tí n bá padà wá bí mọ́ ajagun pẹ̀lú yín. nígbà tí wọ́n ké sẹ́yìn ìjọba ò rí nǹkan kan tẹ́ ẹ ṣe sí Ọlọ́run á gbé òun dìde ìdòwé gbà wọ́n lẹ̀ ariwo wa sọ. ọmọ Adéyẹmọ Ọlọ́run ó kí ọ Ọlọ́run ó san ọ́ lẹ́san àwa rẹ̀ ìwọ ló ṣe dáadáa ìwọ lọ́lọ́run gbé dìde tí ó lè tú àṣírí àwọn Fúlàní yìí gbogbo àwọn èèyàn díẹ̀ ló mọ̀ pé Fúlàní ń pa àwọn èèyàn lókè ògùn bàbá wa dìde tọ́lọ́run ò gbé ọ dìde bó láti mọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn wa lókè ògùn lọ́hùn ní Ìbàràpá ní gbogbo Kájọlà ní gbogbo àwọn Ìbàràpá lókè lọ́hùn gbogbo wọn ni wọ́n ń sá kíjokíjo ṣùgbọ́n ń bọ̀ Ọlọ́run gbé ọ dìde tó ọ lọ ọbẹ̀ tó rèé wọ́ọ̀nù wọn ọ̀gbọ́n tí olórí àwọn Fúlàní rẹ̀ Sẹ́ríkì ìbẹ̀wò ó ní bòun bá ti rí ọ àyà wọn ó sì máa dá. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde
kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé látijọ́ tí wọ́n ti bí mi ríru ẹ̀ rí so n bá gbórúkọ Sunday Igboho níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn. ìwọ kọ́ ní ń páyà Ọlọ́run tí ń bẹ lẹ́yìn rẹ ní ń páyà ìwọ kọ́ ní ń páyà ìwọ kọ́ ní ń ṣákìdókìdó fún Olúwa tí ń bẹ lẹ́yìn rẹ tó gbé ọ dìde ní ń ṣákìdókìdó fún torí pé bí nǹkan bá ti tásìkò tó bá dé wàláì bí nǹkan bá tásìkò tó dé wàláì nǹkan náà wà pìà gbogbo tí wọ́n ń sọ sí ọ ẹni ó yìn ọ́ Ọlọ́run ó san lẹ́san ẹni ó sì bu ọ náà Ọlọ́run ó san lẹ́san nítorí ẹ̀dá dúró gbogbo ibi tó bá ti rí pé jà ń di àwọn ọmọ Yorùbá rèé máa lọ ọbẹ̀ èyí tọ́lọ́run náà wọ̀nù rèé ṣe láṣẹ yanjú. Anybody with AK-47 should be shot because AK-47 is supposed to be registered and is only given to security officials. ọ̀rọ̀ release tí President Muhammadu Buhari release lórí ọ̀rọ̀ àwọn tó ń lo AK-47 náà fi ń da màálù káàkiri tí gbogbo ayé dẹ̀ rí so inú wa dùn sí release yẹn gidigidi gan ẹ rí i pé Yorùbá nítẹ̀gùn bá débi hùn ó fẹ́ yọ nìyẹn tí ẹ bá ṣe pé gbogbo ariwo tí à ń pa tí wàhálà tá à ń fà kì í ṣe pé àwọn Fúlàní herdsmen yìí àwọn bandits yìí wọ́n sẹ̀ ń lo AK láti fi da màálù láti kidnap yẹn láti ṣe gbogbo nǹkan oríṣiríṣi tó ń ṣe but kásá dúpẹ́ fọlọ́run pé ariwo tá à ń pa ó ṣiṣẹ́ níbi tí mo wá ń lọ gẹ́gẹ́ ni pé gbogbo ẹ̀yin ọlọ́pàá SS sójà civil defence tí ìjọba Buhari fún ní agbára pé tẹ́ bá ti rí AK lọ́wọ́ àwọn tí wọ́n fi ń da màálù kẹ́ máa pa wọ́n inú wa dùn sí o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní pé Ṣéhù Gúnmi ó ti fi ibi tí wọ́n wà ó ti fi hàn yín President Buhari ọ̀dẹ̀ sọ pé kí ẹ fi ẹlẹ́yàmẹ̀yà ṣe o kò sọ pé kẹ́ kọrí sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò nìkan kẹ́ mọ́ lọ pa yẹn o kìí ṣe nǹkan tẹ́ máa wá rí double barrel tàbí single barrel lọ́wọ́ àwọn fámìlì mi nílẹ̀ Yorùbá ń bí lọ́wọ́ àwọn bàbá mi tó ń lo oko àwọn bróda wa tó ń fi ń sọ security wọ́n fi ń sọ́ra wọn tẹ́ máa lọ yìnbọn pa wọ́n tẹ́ máa gbé AK-47 síwájú tẹ́ pé ẹ bá AK lọ́wọ́ wọn ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò abẹ́ ẹ̀yin ọlọ́pàá àtẹ́sẹ̀ àti sójà Nàìjíríà ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò iṣẹ́ tí wọ́n rán yín yẹn ni kẹ́ ẹ jẹ́ Gúnmi ti sọ bí tí àwọn tí ń gbé AK tí ń gbé ìbọn ńláńlá tí wọ́n fi ń pààyàn tó ń kidnap èèyàn ó ti fi bẹ̀ hàn yín o ibẹ̀ la fẹ́ kẹ́ kọjú sí kẹ́ dẹ̀ lọ́bẹ̀ kẹ́ lọ sí ohun tó ń rán yín ẹ mọ́ wá sí ọ̀dọ̀ àwọn fámìlì wa ńlẹ̀ Yorùbá ń bí kẹ́ wá rí bárẹ̀ lọ́wọ́ wọn kẹ́ yìnbọn pa wọ́n kẹ́ gbé kè síwájú wọn kẹ́ lẹ́ẹ̀rẹ́kè lọ́wọ́ ẹ bá dẹ́rùn kan ibẹ̀ yẹn wò yóò yí lọ́wọ́ o ẹ mọ́ dán yẹn wò. Ọlọ́run ó sì fún ọ ṣe àbárkọ̀ọ́lá ṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad ọlá la ilaha illallah ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní túká gbogbo ogun Fúlàní tí wọ́n ń pààrọ̀ Yorùbá Ọlọ́run ó bá wa lé wọn kúrò nílẹ̀ Yorùbá àbárkọ̀ọ́lá ṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad ọlá bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين